alhamdulillahi rabbil alamin afi ọpẹ́ fún Ọlọ́run afi fún Ọlọ́run afi ọpẹ́ fún Ọlọ́run bá tẹ́ kó náà ní dárí gbogbo alámàrí gbogbo àgbáláyé alladhi yaf'alu ma sha'a liman yasha ọba tó máa ń ṣe nǹkan tó wù nígbà tó wù fẹ́ni tó bá wù bó bá ṣe wù lọ́nà ọba ṣe ń ṣọlá rẹ̀ wa huwa yukhfidu wa yu'li ní dáàbọ̀ lọ́mọ́ wípé Ọlọ́run bá ti máa ń dára yìí bá bó bá ṣe wù ní máa ń fàyàn sókè tó bá sì wù Ọlọ́run yóò tún fa ẹlòmíì wálẹ̀ nínú ọlá rẹ̀ wa yu'izzu wa yudhill ẹjá lọ́mọ́ wípé Ọlọ́run bá yìí máa ń bu aṣọ ìkúyà pé yà máa ní ìláwùjọ òun ṣe pé òun ló ní ìfúnra rẹ̀ Ọlọ́run bá ló bu ìmú ẹwà rẹ̀ ni tó ń yẹ̀yẹ́ láwùjọ ẹni táwọn èèyàn tàbùkù rẹ̀ kò máa rí àbùkù àfi àbùkù tọ́lọ̀ bá ti kàn lójú máa rábùkù níta wàyí sí wáyé rí ẹjá lọ́mọ́ wípé tí ń ráṣọwọ̀ àánú Ọlọ́run bá ní pẹ́ lára rẹ̀ tó fi ráṣọwọ̀ tó ń rí ìtòwà máa rá gíní oríṣiríṣi gíní ló ń pààrọ̀ lójoojúmọ́ oríṣiríṣi lẹ́sì ló ń pààrọ̀ lójoojúmọ́ oríṣiríṣi jẹ́ta trọ́sà tó jẹ́ rẹ́dímẹ̀tì ló ń pààrọ̀ lójoojúmọ́ gbogbo ilé àánú Ọlọ́run bá lórí rẹ̀ ni ṣùgbọ́n àwọn kan bẹ̀ wọ́n ṣe àwọn ẹ̀ ni wọ́n ń ṣe àánú Ọlọ́run bá náà ni nínú àrà tọ́lọ̀ bá máa ń dá tó yẹ pẹ́lú ní aṣọ kan yóò máa ní kò ní níjú ẹ̀kọ́ lọ kó bá aṣọ kòtò nígbà tó bá tẹ́lá tó kùnà yóò tó ráṣọ ìyẹn ní ìmọ̀ wọ̀ títí tí ó fi gbó nígbà báwọn yẹn bá tún gbó tán yóò tó ráṣọ kòtò àtàṣọ míì nígbà tọ́lọ̀ bá ń dára fún ẹ̀ nígbà tí òwò ra méjì lásìkò pàpẹ́ náà ìwájú alọ́mọ wọ̀nyẹ́ fún alúbí mẹ́ṣí láti ní ìrání ọlọ́run aláàtà kíta dúpẹ́ fún yìí òun náà lọ́ba tí máa ń ṣe nǹkan tó fáwọn ẹrúsìn rẹ̀ ìyáàlẹ́mú annahu fa'alu lima yurid kí gbogbo àwọn ẹrúsìn rẹ̀ wọ́n lè mọ̀ pé òun náà lọ́ba tó lè ṣe tí ò sẹ́ni tó lè ṣe lẹ́yìn rẹ̀ wọ́n wọ ala kulli shay'in qadir torí pọ́lọ́ ọba yìí náà òun náà lọ́ba tó kápá lórí gbogbo kan ya rabbi salli wa sallim ala al-mu'min bi rahmatan lil alamin ọlọ́wọ́ àlékún kẹrẹ gbogbo bàbá àti fún ànẹ́bọ̀ Muhammad ẹni tọ́lọ̀ ń pàdé tọ́lọ̀ ń gbẹ́dìdẹ kó máa jẹ́ ìgbẹ́ gbogbo àgbáláyé wọ́n mọ̀ jàálẹ̀ Allah subhanahu qudwatan hasanatan lil mu'minin ọlọ́run bá wá ṣe ànẹ́bì kó máa jẹ́ àríkọ́ṣe dáadáa fún gbogbo ẹ tó bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run Muhammad bin Abdullah àlékún kí ọlọ́run bá ti fún ànẹ́bọ̀ Muhammad ọ̀pọ̀dọ̀ àyàjáwò iṣẹ́ àjàdí ìlọ́lọ́ ìmọ̀tí ànẹ́bì tó yẹ gbogbo gbèsè ayé rẹ̀ kò sí tí bí ṣe ó fi polongo ẹ̀sìn Ọlọ́run ó fi polongo ọ̀rọ̀ Ọlọ́run ó fi ṣe wá sí ẹ̀sìn Ọlọ́run kọ́nà wá fi ran wà á dẹba mẹ́ta ànábì iná ló wá kọ́ àwọn àdúgbò rẹ̀ lẹ́kọ̀ọ́ aláyàpọ̀nàtọ̀mí alájàpọ̀nàtọ̀mí rahmatillah wípé káwọn àdúgbò wọn kí wọ́n má jákà orí Ọlọ́run bá bọ̀ orí Ọlọ́run bá ń bọ̀ ká má jákà salawatullah àlékún kí Ọlọ́run máa bá ànẹ́bọ̀ Muhammad salawatullah la tazalu ala nabiyina Muhammadin àlékún kí Ọlọ́run máa yẹ lórí ànẹ́bọ̀ Muhammad wa alihi wa sahbihi kó máa bá àwọn ará ilé àti gbogbo àwọn sàhábà rẹ̀ ila yawmiddin tí ó fi di ọdún ẹ̀sà thumma amma ba'du lẹ́yìn wá gbàdá fa inna mọ́kùnrin àkúsíbẹ́tí lẹ́yìn ní tí ó máa jẹ́ àkọlé ọ̀rọ̀ wa lónìí òun náà ní wípé ìkìlọ̀ tó wá látọ̀dọ̀ Ọlọ́run Allah tọ́lọ̀ bá sọ fún wípé la taqnatu min rahmatillah ẹ gbọ́dọ̀ jákàánú orí Ọlọ́run ẹ gbọ́dọ̀ jákàánú àánú Ọlọ́run táwa sọ̀rọ̀ lórí ìlàdúnà Nàìjíríà lórí pé ìlú wa táwà yìí ìlú wa náà ní àní ìlú mi lẹ́yìn ìlú Nàìjíríà ẹmẹ́jẹ ajákà lórí ìlú wa yóò yé ṣe pè fún ìlú yìí mọ́ ẹlùmí àti láàárọ̀ kò sí tí ó mọ́ sọ àwèrè ní wọ́n nẹ̀pẹ̀rẹ̀ ní Nàìjíríà ìlú ti dàrú nígbà tí wọ́n náà jí láàárọ̀ tó jẹ́ gbọ́lọ́gbọ́ ọkọ̀ jáde lẹ́nu ẹni pé ìlú ti dàrú báwọn ní ṣe wọ́n mọ́ dàrú nígbà tí ẹnu tí ẹ náà tó jọ́ ọmọ ìlú Nàìjíríà ní tó kọ́ jáde lẹ́nu tí ẹ̀rẹ́ pé à gbogbo ìlú ti bàjẹ́ kò tí ẹ̀rẹ́ dámọ́ nígbà tí wọ́n náà tí wọ́n lè dámọ́ báwọn ní ó ṣe dá torí náà ní tá fi rọ̀ wá wá mùsùlùmí láàdọ́kùnrin min rahmatillah àgbọ̀dọ̀ jákàn ní orí Ọlọ́run ìlú táwà ìlọ́lọ́run bá pín wá sí ìwọ náà tó ń sọmọ ìlú ìkóso kalẹ̀ sínú ìlú iná ìwọ náà mọ̀ pé Ọlọ́run ti pín ẹ̀sí ìbá iná wò ní choice àfi kí wọ́n náà má jákàn ní orí Ọlọ́run lára àdúgbọ́lọ́run bá ti pín wá sí má jákàn orí Ọlọ́run lára àdúgbọ́lọ́run bá ní àbìlọ́ọ̀gì sí àbíká fi àlámà ní wá sọ́dọ̀ Ọlọ́run ìpọ̀tẹ̀ ìbáyìí إن القنة سيدكي أما جاكا من نور الله هو شدة اليأس من الخير أو من الرحمة وولكما وقوي أولي تيلا الله عنك الله ولما أدود رما تقول لأن النفوس تقول بشيري أولا يقول الله قد يصيبها شيء من اليأس والاحتباط من حين الخير وصمكي الله ما دعاه oríṣiríṣi àdánwò dé bá wa kó wá máa ṣokùnfà tá máa fi wò pé orí ò lè dọ́dọ̀ wa mọ́
gbogbo tí ń ṣẹlẹ̀ lù ayé náà á lè máa wọ pé àìlú yóò lè dá mọ́lẹ̀ ní a máa wò lójoojúmọ́ máa wọ púpọ̀ lè dá mọ́lẹ̀ ní àmọ́ Ọlọ́run ti ń kìlọ̀ fún apẹ́lẹ́ agbẹ́kọ̀lẹ̀ tí mìíràn àwọn ti dá nígbà tí wọ́n ti wà nínú tí wọ́n ti fi jẹ́ mùsùlùmí tọ́lọ̀ ti sọ fún ẹgbẹ́ ọmọ ìjà kan ìwọ́n ní kó wá gbọ́ Ọlọ́run bá gbọ́ olórí kan ò lè ṣe ọmọ kan ara rẹ̀ o ẹlọ́gbọ́já kan láṣẹ ní ládìbò fún kí ní kan lájẹ̀ká fún tọ́lọ̀ bá ní ó débẹ̀ tó bá tún ṣe rádaràdá kọ́ kí lọ́ ṣe fọ́lọ̀ Ọlọ́run tí ó bá wa darí ẹni tí ó débẹ̀ náà ní kó bẹ̀ wípé Ọlọ́run bá wa yẹn tó dá Ọlọ́run yẹn ni ó máa bẹ̀ púpọ̀ Ọlọ́run bá wa darí Ọlọ́run èyí tí ó bá débẹ̀ Ọlọ́run bá darí rẹ̀ kó bá wa ṣe ìlú ìgbó tí ó fi dá kí wọ́n náà sì mú kí láàárọ̀ kò mọ̀ ṣàdúrà Ọlọ́run máa fi fọkànbalẹ̀ sílùú Nàìjíríà ìtò gbọ́dọ̀ máa jáde lẹ́nu àti wọ́n náà kí láàárọ̀ èpè ló ṣẹ́ fún ìlú rẹ̀ ó tún ṣe èpè tán ó tún wò pé kí ìlú náà dábáwò ní ó ṣe dágbà àti wọ́n náà ti pèpè síwájú yóò wọ́n tẹ̀lé ìbá ní ìdá afẹ́bẹ̀rẹ̀ tí alẹ́ ìhàlmọ́ sọ ìwọ́n ní ti láàájì ṣe ẹni tí àdánwò bá débẹ̀ ní a máa jákà tí wàhálà bá débẹ̀ ní a máa wò pé kò sí solution tí àdánwò bá jálù èèyàn èèyàn máa wò pé sọ́nà àbáyọ tí ń bẹ báyìí ọ̀nà àbáyọ ń bẹ nítorí pé gbọ́rọ̀ máa wà lọ́kàn mùmí nínú torí pé wà á lẹ́nu mùmí dandani fún mùmí ní alla yaqnata min rahmati rabbih kò gbọ́dọ̀ jákàn ní orí Ọlọ́run bá rẹ̀ ó lọ́pùpá tí wọ́n ti jẹ́ mùsùlùmí Ọlọ́run bá ní ọkọ̀ náà ọdún tọ́lọ́run sórí ẹ̀kalẹ̀ sí ìrútàwà yìí àfikò má jákàn ní ìrútàwà yóò báyìí tí bẹ́ẹ̀ jápa tán ṣe ẹ̀rẹ́jà tí wọ́n máa jápa Ọlọ́run ní ó lọ́dù tí wọ́n lọ náà lọ fi lọ tí wọ́n bá ní lọ ájọ máa bẹ́ẹ̀lú ní wọ̀n ní jọ́ẹ̀ṣì nínú ìrìnàjò ẹ̀dá tí ó pẹ̀pẹ̀ a máa ń pòpè kan a máa ń ṣe bí àwàdà ló fẹ́ kọ olórí tí ó bá wé láwà tí orí tí ó bá jẹ̀kó gbówó ẹgbẹ̀rún láwà ní fún ara rẹ̀ ní ó fi tú ní tó túmọ̀ sí pé ẹni tí ó bá lọ ìlú òyìnbó tó bá ń bẹnu kádàrá rẹ̀ yóò débẹ̀ kódà bí ó lò ṣẹ́kù kan bẹ̀ yóò lọ yóò bọ̀ so ẹni tó wá níbi jápa àwọn Ọlọ́run ni ó ṣe rọrùn fún àìmọye lómi tó ti ná millions of naira lórí pé yóò travel náà alámúyẹ̀kẹ́ àdìkò dáhùn náà nísìn so kò tí ìrìbí lọ kò ní àpọ̀ tó náà so torí náà máa wà wọ àwọn tọ́lọ̀ ti tọ́rí bí wọ́n bọ́ sí ìlú lọ́wọ́ wọ́n máa ń sẹ́ni píjọ sí ẹ wọ́n ní máa torí ìgbádùn wà ń bẹ̀ ìgbádùn lè wà ń bẹ̀ àmọ́ torí ìwà ìgbádùn bẹ̀ ń bọ̀ àánú ń bọ̀ nínú ìwọ́n ni kò máa ń jákà lórí ìtawà yóò torí pọ́lọ̀ Allah subhanahu Ọlọ́run sọ ọ́nà Suratu Zumar ní àyà 53 Ọlọ́run ní kúlì ìdí ànábì máa sọ kúlì ya ibadi wọ́n máa sọ fáwọn àlúmà ní o alladhina asrafu ala anfusihim àwọn tí wọ́n ti jákà lórí ìlú Nàìjíríà kó wọ́n kò lè dámá àwọn tí wọ́n ti jákà lórí pé ìlú yìí ti bàjẹ́ kò lè dámá máa sọ fún wọn pé la taqnatu min rahmatillah wípé wọn gbọ́dọ̀ jákà ní orí Ọlọ́run wọn gbọ́dọ̀ jákà ní àwọn Ọlọ́run tí ń bọ̀ wá o wọn gbọ́dọ̀ jákà nínú orí Ọlọ́run tí ó padà wá sí ìlú yóò torí pé inna Allaha yaghfiru dhunuba jami'a lóòtọ́ ẹ̀jẹ̀ wá pọ̀ lójoojúmọ́ láàrin tí ń ṣe ṣìnà lójoojúmọ́ láàrin obìnrin tó fẹ́ ṣe bí ọkùnrin lójoojúmọ́ láàrin ọkùnrin tó fẹ́ ṣe bí obìnrin lójoojúmọ́ láàrin ẹwọ̀n tí nǹkan tó lè fa ìbínú Ọlọ́run lé wa lórí àmọ́ Ọlọ́run ní lọ sọ fún ọ inna Allaha yaghfiru dhunuba jami'a jẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ìrò pẹ́ ẹ̀ṣẹ̀ wọn Ọlọ́run lè forí jì yìí ẹ̀ṣẹ̀ tẹ́ ìrò pẹ́ ẹ̀ṣẹ̀ yẹn Ọlọ́run bá ń forí gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run lè forí jì ìlú tẹ́rọ pọ̀ ti dàrú náà pé ẹ̀ṣẹ̀ wá pọ̀ kò lè dá mọ́ ó lè dá torí pé Ọlọ́run ní inna Allaha yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ Ọlọ́run bá máa ń forí jì sọ Ọlọ́run yìí náà ní káwàá rọ àníyàn wa máa lọ àníyàn rẹ mọ́ olórí kan tó bá débẹ̀ gbogbo ẹ̀ máa dá bàjẹ́ asọ́fẹ́ nìkan jọ́ kìíní àná ṣe bí gbogbo aná láti wá pariwo yìí sí asọ́bẹ̀fẹ́ nìkan pé is an integrity man kìíní kan gbogbo ẹ̀ láfi ròyìn ẹ̀ níṣẹ́ òun náà pàdé gbogbo ètò pariwo pé kó tí ẹ̀ palẹ̀ mọ́ kó máa lọ yìí tí ó tán bó ní kó jẹ́ ká wá lọ alámọ̀rí wa máa tẹ̀ bọ́lọ̀ tí ó bá wa darí rẹ̀ ní ká ṣe ẹ̀rọ pé dẹ́gbà tó wà ní steering òun ní wọ ara rẹ̀ ní àròpé dẹ́gbà tí ń wa mọ́tò òun ní wọ ara rẹ̀ ní tọ́lọ̀ ń bá lọ́wọ́ rẹ̀ kúrò lára mọ́tò náà ẹ̀pọ̀ ni yóò sẹ̀rí mọ́bí ní tó túmọ̀ sí pé ní tí ń darí ìlú àròpé òun ní darí rẹ̀ ní Ọlọ́run ní darí ìlú tọ́lọ̀ bá fẹ́ fọkànbalẹ̀ ń bìkan ìfọkànbalẹ̀ máa wà mẹ́ tọ́lọ̀ wá sì fẹ́ wàhálà bìkan wàhálà òun ẹ̀ṣẹ̀ níbẹ̀ ní ẹwọ tọ́kì ẹwọ wàhálà tí ń ṣẹlẹ̀ ń lù tọ́kì lẹ́nu tó
ní sí ṣẹlẹ̀ láàrin 45 seconds ní ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ o láàrin 45 seconds gbogbo ẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní dálẹ̀ gbogbo tí ó gba àwọn èèyàn sì gbogbo lé ń wó ó sì wó láàrin 45 seconds kò pé 60 seconds ọlọ́run bá gbé wàhálà rẹ̀ bí ẹ kò sẹ́ni tó gbọ́ mẹ́ o ọlọ́run ti gbé tiwa wá lẹ́nu ní táwa náà máa dúró lórí pé torí àdébí náà pa gbóńjọ́ kìíní àná mátà nasrullah nígbà wo la àṣọ ọlọ́run fẹ́ dé àdébí náà pa gbóńjọ́ kìíní àná ọlọ́run wá ní sórí ilé àdébí alá inna nasrullahi qarib torí àṣọ ọlọ́run tẹ̀ ń wá òun tẹ̀ ń pariwo òun ó ti súnmọ́ àrànṣe tẹ́ ń wá kiri òun ó ti súnmọ́ àdúrà yẹn ni káwa lọ mú sórí èmi ò ní sọ pé lágbájá kan ní òdìbò fún èmi ò sọ lóṣèlú èmi ò ní sọ pé támẹ̀lú kan ní òdìbò fún àdúrà lèmi ò ní ọmọ ṣe ọlọ́run dá ìrìn tó dá o èyí tí ó kún àwọn mùsùlùmí lọ́wọ́ tí ò ní sọ pé ká máa wó mọ́ṣáláṣí wa èyí tí ó kún àwọn mùsùlùmí lọ́wọ́ tí ò ní gbogbo àwọn ibi tí ẹ ti ń ṣèjọ́sìn yẹn lọ ti gbogbo ẹ̀pá òfẹ́ ìsìlámù mọ́ lórílẹ̀ òun làdúrà tá a gbọ́dọ̀ mọ́ ṣe èyí tí ó sọ̀pọ̀tì ẹ̀sìn wá ń bàbá fẹ́ lọ hajj tí ò ní sọ pé rárá ọmọ ẹnìkan gbọ́dọ̀ sọ pé òun lọ sí ilé kan onílé kan tó tún wá dájú nàìjíríà yìí lọ tó gbogbo yẹn làwá gbọ́dọ̀ tábẹ̀ ọlọ́run ẹni tí ó débẹ̀ tí ó mú ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ òun gbọ́dọ̀ bá gbó débẹ̀ tó jẹ́ arẹ́sìn wá ṣe táàfi gbọ́dọ̀ bá dáadáa òun gbọ́dọ̀ bá gbó débẹ̀ tí ìlú ó sì máa rọrùn fún wa táà máa rí gbogbo nǹkan ṣe ra ọ́rá sẹ̀ ẹnìkan sọ́jọ́ kí náà ní pé ká máa ra báàgì ráìsì tó ti ń wọ 50,000 yìí ká sì máa rà bí 10 naira oníṣìyẹ ó pọ́ sí bùkọ́lọ̀ nígbàtí àrà kan 50,000 almost 50,000 naira kẹwàá lẹ́bí máa rà 10 naira bí láti àwọn 1980 àwọn 1955 àwọn 1925 gbogbo àwọn lè ra báàgì of rice ní 10 naira 5 naira àmọ́ gẹ́bí mùsùlùmí àgbọ̀dọ̀ jákàn lórí ọlọ́run torí ìlú tàwà yìí fa nàìjíríà bìláàdùnà ìlú tàwà yóò ìlú ti wá ní o tí ń pàtó ti wá jẹ́ ìlú wà yìí àfikà máa fàánú àrùn ìlú ìlọ bí ìlú yóò ṣe máa rọrùn sí bí ìlú yóò ṣe máa dà sí ìkọ̀tẹ̀lẹ̀ ìmá torí gbọ́nà Allah sọ fún wọn Suratu Rum torí táàbà fi táàfi mà wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn agẹ́ ti fọwọ́ ara wa fà sẹ́yìn ọlọ́run sọ ní Suratu Rum ní verse 36-37 ọlọ́run ní wà ìdá alákínà náà sára pẹ̀tà nígbà tá a bá ṣàánú àwọn ọmọ ẹni tá a bá ṣàánú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àwọn 1920 kìíní àwọn bàbá wa nígbà tó ń lọ léèwé wọn ní àwọn òfin sanwó léèwé àwọn tó máa léèwé àwọn tó máa jẹun oúnjẹ táwọn tó máa jẹ sìkìní pépà kan làwọn máa lọ fi ró làwọn máa mú lọ bí id card báyìí àwọn jẹ àwọn òjò ó bá gán gbogbo yẹn nísìn àdákìní ara mẹ́ta ọlọ́run gbà ká bá tọ́ yíwọ̀ pẹ̀lú kẹwa fọ́rí ìwù bí ha ẹ máa dùnnú ẹ máa yọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àgíríkì la fi ń survive Nàìjíríà yìí agriculture la fi ń survive Nàìjíríà yìí gbogbo Third Bridge owó agriculture òun lọ́ fi kọ́ gbogbo Third Bridge nígbàtà wá rí tí ọ́ìlì wá tàti mú pé ọ́ìlì ń bẹ́nu yìí fáríkù bí àìnú wọ́n lò pé àkọlá dé owó dé wà ní tó síkú hùn sí yíya tún nígbàtọ́lọ wá gbé àdánwò dé epo yìí ọlọ́wọ́ máa dánwò jáde fún yín bẹ́ẹ̀ débi pé àwọn kan wá lọ ń kó gbogbo tí wọ́n rí bẹ́ẹ̀ ọwá lọ ń kó pamọ́ wàhálà wá ń ṣẹlẹ̀ lórí tí wọ́n ń ṣe yìí bí máa kọ́ dámọ́ ti àìdí àwọn ni wọ́n fọ́ ara wọn fà ó owó tó yẹ kẹ́ fi túlù ṣe wọ́n lọ kó pamọ́ owó tó yẹ kẹ́ fi tún nǹkan ṣe wọ́n lọ kó pamọ́ dídá ohun ìyàkùnrin tún gbogbo olú wọ́n ń dà wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jákàn ní orí ọlọ́run gbogbo ara rò pé kò sí solution mọ́ gbogbo ara rò pé kò sí solution mọ́ nígbà tẹ́ nìkan lọ ti $90 billion mọ́ sókèwé ẹnìkan lọ ewé òdìdé èèyàn kan ó sì lọ ti $90 billion sínú septic tank ó sì lọ ti pa ọkọ̀ rẹ̀ sì balẹ̀ ó sì sáyé lọ ilé àwọn ìyẹ́kùn tún ní ìwádà àwọn ìyàwó pẹ̀lú yóò lè dá nígbàjẹ́ nìkan jẹ ọkọ̀ billions of naira ẹwà ní kó lọ san ìtàn 500 million naira nínú ìlú iná ní ó nígbàtẹ́ yẹn ọkọ̀ billions ẹni kó lọ sọ kan 750,000 naira yóò wà máa kó tẹ́ǹkì tó kú lọ subhanallah nínú wàhálà gbogbo nǹkan tá ti gbogbo ta fọwọ́ ara fà náà ní ọlọ́wọ́ ń tẹ̀sí
tẹ̀síwájú ọwọ́ ni ọwọ́ lẹ́mí ara ọ̀ tẹ́ yóò mẹ́ ní anna Allaha yabsutu rizqa liman yasha gbogbo tẹ́ rò pé níhun Ọlọ́run bá ló lè ṣe fún yín gbogbo ọlájẹ́ rò pé níhun Ọlọ́run bá máa fẹ́ ṣe fún yín ló ṣe fún yín gbogbo tẹ́ rò pé ọkọ́jọ́ yarzuqu man yasha yabsutu rizqa liman yasha Ọlọ́run bá máa ń tẹ́ ìjẹ́ ẹ̀mú máa ń tẹ́ ọláfẹ́ni tó bá wù ní wọ́n yẹ́ nígbà mí sì yóò sì dínà mélòó ní ìta ọgbọ̀ ọlọ́mọ olórí tó wá òpin àwọn òpin lágbájá kan ní ó ṣe tàbílù kan ló lè ṣe oníkájọ́ débẹ̀ ó ní sẹ́ǹsì kan ó tún wá strategic ó mọ gbogbo ẹ̀ ó mọ pa economy ẹni tó mọ pa economy kan ló mọ owó kójú sí òtẹ́ ẹni tó mọ pa economy òun yóò mọ ló máa mọ kọ́rọ́ tí ó fi kó owó tẹ́yìn kan fúnra yóò ní mọ̀ kójú kó ẹ̀tùmọ̀ ẹ̀kan ẹ̀tùmọ̀ ẹ̀yìn sàndáàkì sí so torí náà Ọlọ́run ní inna fi dhalika ṣe gbogbo ara tá ń dá fún ìlú Nàìjíríà la àyàtì àwọn àmìkan ní olè kó mi ìrìnà fẹ́ni tó bá nígbẹ̀rù Ọlọ́run tó bá nígbàgbọ́ ní Ọlọ́run ìwọ tó wá nígbàgbọ́ ní Ọlọ́run làwọn ń bá sọ̀rọ̀ ìwọ náà mẹ́ta kan lórí Ọlọ́run náà ṣe fọ́ sórí ìlú ìlú ó padà dá nígbàgbọ́ tèmi o àmọ́ àwa náà tó mọ̀ pàwà tó ń dákún wà láì àwa náà ní ra wa lára nígbàtí nǹkan tó tálọ̀ ń dára fún wa lọ́wọ́ yìí tí gbogbo nǹkan tó hàdìkì 5 naira gan owó ṣòro kí yẹn ní lápò lásìkò yìí ò ní owó tó fi wọ mọ́tò kò sí owó tó fi jẹun kò sí ẹlòmí àti mo lówó nú báńkì bàbá kan ń sunkún mo rí fídíò kan bàbá kan sì ń sunkún nú báńkì ó ní mo lówó mi mo ní owó nú báńkì ibi dé ń pa mí bàbá àgbàlagbà ó ní mo ní owó báńkì ibi dé ń pa mí ní ìlú owó bá nǹkan ṣe àwọn èèyàn ara ní àwọn èèyàn ìwọ́n ni kò mọ́ dúpẹ́ fún Ọlọ́run tó rúgbọ́ tí ó jẹjẹ àwọn sí ìráṣọ àwọn sí níbi lọ àárín bíbọ̀ àwọn àkàn kó sábádá àwọn àkàn tún ló fìlẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́ ò já dúpẹ́ fọ́lọ́run ẹlòmí láàárọ̀ tó kí ní sí oúnjẹ mọ́ṣáláṣí ló ń pò pé ọpẹ́ ọgbọ̀n méjì láti agbọ̀gbọ̀n ló fẹ́ ní sí mọ́mà kí mọ́ mú ṣe kí akọ́sáráwọ̀ láyé alọ́gbára ìsinmi ní tẹ́lọ̀ ní ìgbójúlé tí ó jẹ́lé ní pẹ̀lú ọmọ wọ́n náà wá dúpẹ́ fọ́lọ́run ó wá ń sì sọ pé ìlú yóò nìdá yóò dá ìwọ́n ni kò mọ́ bà jẹ́ ní tó tàn 5 naira tó mọ́ pé 5 naira láńtà alápẹ̀júwe má tà ní 20 naira fún yẹn tó fẹ́ ní ó mọ̀ lè ní máa gbà ó pẹ́ ní òfẹ́ ní wọn ni ó omi mọ̀ lè ní máa gbà ó tó ní bí ní ìgbàmọ́lẹ́jà bẹ̀rù Ọlọ́run tó fi mọ́ gbà ọjọ́ láì ṣẹ́ra wá nù tó jọba ní ó tà ní 20 naira ìtú ọ̀tọ́ fúnra ara ẹ̀ tó mọ̀ pé 10 naira lóra ó tún wá tà ó tún fowó ẹlòmí àlọ́pọ̀ owó yẹn àlọ́pù price ẹjà pàṣẹjọba náà ló ní ẹ̀tajà rẹ̀ ẹ̀kú wọ̀ ló ń tàbí fúnra àwọn ọmọ ní ìlú yóò dá ìlú ìdá àwátá ń bá jẹ́ lọ́wọ́ sàlẹ̀ gan pọ̀ àwátá ń dàrú lọ́wọ́ sàlẹ̀ ló pọ̀ jù táwọn olórí bá ń ṣe tí wọ́n àwọn ń ṣe wọ́n wá sí wọ́n fi strategy ṣe ni káwà náà wá fi làákà ìṣẹ́ àfi làákà ìṣẹ́ àwọn ń jẹra wa lẹ́sẹ̀ ọlọ́wọ́ obìnrin o wọ́n tó ń tẹ́kọ̀ tó ń ta lọ́pọ̀ tẹ̀lé ẹnìkan ta ilé epo kan ta tiẹ̀ normal price ló ń ta ẹ̀yìn kan wá ń ta ẹ̀yìn double price ọlọ́wọ́ bí tẹ́mẹ́jẹ́ anìra ọlára tẹ́ ìlú yóò dá káwà mùsùlùmí ká má jákà ìlú yóò dá in tó fi dá náà ní ká má jákà lórí Ọlọ́run tó rí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kò ṣokùnkùn Ọlọ́run mọ́ gbogbo ẹ̀ Ọlọ́run kò sí ìtóṣokùnkù tí ó tó tọ́tọ́ tí ìmọ̀ Ọlọ́run bọ̀ tó mẹ́ torí ta wá rí lásìkò yìí òun lè ní wípé nínú ọmọ mùsùlùmí náà fi hadha al-bilad torí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ta wà ní yìí àwọn gbọdọ̀ lọ́mà torí àdánwò tó ń ṣẹlẹ̀ yìí ó ti ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ mí ma jákàn lórí Ọlọ́run minhum man wajadu anfusahum kaman la najata lahum fil hayat ó ń bẹ́nu ẹ tó rọ̀ pọ́pọ̀ sọ́nà àbáyọ mọ́ fún báyìí ó tẹ̀ mí ti rò ó pé kò sí solution báyìí wọ́n mú ẹkùtùlú náà ń sẹ́wọ́n àmọ́ mí tí ń para ọba yìí tó mọ̀ sí yìí tí ó wọ̀n sí wa lọ́pọ̀ ẹlòmí tí ń gbókùn jẹ ẹlòmí ń gbé májèlé jẹ ní tẹ́lòmí wọ́n pé wàhálà yìí ti pọ̀jù fìtínà yìí ti pọ̀jù wà lọ́mọ Ọlọ́run bá kìlọ̀ fún wa má para rẹ o tó bá para rẹ ó tún dé àlọ́dọ̀ Ọlọ́run yóò tó bá para rẹ̀ tó bá fara ní ààrẹ wọ́n tún jẹ́ yàlọ́dọ̀ ọlọ́run pọ́tà nípa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní man qatala nafsahu bi hadidatin
ẹni tó bá para rẹ̀ pẹ̀lú nǹkan kan tó fi gúnra rẹ̀ ó fi gúnra rẹ̀ bí ọ̀bẹ ó fi para rẹ̀ fọ àdìdẹ́tù kò fi yẹ́dẹ̀ ọwọ́ níṣẹ́ ẹ̀rí tó fi para rẹ̀ yóò wà ní ọwọ́ yóò wà lọ́wọ́ rẹ̀ yàtàwájàbù bí ha fi bátìlì tí ó wà nínú okùn rẹ̀ báyìí fi náàrí jahannam ọlọ́wọ́ wà sọ sínú náà khalidan fiha abada yóò wà máa gbẹ́nu náà lọ gbére ànábì tún ní wa man shariba summan ẹni tó bá wà lọ mú májèlé olóhun poison faqatala nafsa poison tó mú yìí wọ́n lọ rọ́ sí ààrẹ lẹ́nu wá fi para rẹ̀ fọwọ́ yàtà sáàwù sórí poison tó mú yìí yóò wà máa kó nira ẹ̀bá poison yẹn yóò tún wà máa jẹ bọ́dì rẹ̀ yóò mú jẹ fún rẹ̀ lọ fi náàrí jahannam tó tún fi wọ inú náà jahannama khalidan mukhalladan fiha abada tó wà tó máa bẹ̀rẹ̀ gbé nínú jahannama náà torí má lọ kọjá yàrá rẹ̀ má lọ wọ́n pé ó ti rò ó pín kò sí solution mọ́ solution wà lọ́dọ̀ Ọlọ́run wọ́n tún gbọ́ ẹlòmí tó máa ń lọ sórí terminal bridge lórí gbogbo mi bẹ̀rẹ̀ pọ̀ dáadáa má lọ tó bá lọ ṣera rẹ̀ ní ọ tún jẹ́ yàrá ìyá lọ gbọ́dá nàbí wí ànábì ní wọ́n mẹ́ta rọ́dà mi jábàlẹ̀ ẹni tó bá lọ sórí òkè kan tó bá lọ já sínú ó lọ jábọ́ látòrí òkè fọ̀kọ́tàlá nafsa ó wá para rẹ̀ lórí pé ṣàfẹ́ kúdánù náà ní má kúdánù torí Ọlọ́run wọ́n mọ̀ fọ́mọ̀ fọwọ́ yẹ̀tà rádà ó wá níṣẹ́ ẹrú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ kìyàmà á sọ sínú náà jahannama báyìí khalidan mukhalladan fiha abada tóun náà máa bẹ́ẹ̀ lọ gbére má para rẹ̀ o situation yìí àwọn kan àwọn wọṣọ sí ní o aṣọ la fi ń gbé o aṣọ la fi ń gbé tẹ́lúkàlù bá bẹ̀rẹ̀ sí ní sọ tí ẹ̀ báyìí sí ọmọ pé ó jùra wọn lọ bọ́lọ̀ ń ṣe pé bóníkàlù ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo akọ̀wọ́sọ ní ẹlòmí ìfàṣọ gbé ẹlòmí ìjẹgọ̀bì fi gbé ẹlòmí ìfìlà stáṣíkà ó fi gbé bọ́lọ̀ ń ṣe ń sọ láàrin òtòtò ní ìwọ́n ni kó má jákàn ní orí Ọlọ́run má jákàn ní orí Ọlọ́run gbogbo ẹ̀rí báyìí gbogbo ẹ̀rí báyìí torí pé bó ṣe rí báyìí náà pẹ̀lú máa bẹ̀rẹ̀ ọgbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pé mọ̀tà ní báyìí nínú ẹ̀lẹ́sìmọ̀ yẹ́ ti gbogbo yẹ́ ti gbogbo lọ́sọ́ ìdáwà lórí náà ní ayé àwùjọ ẹwàjá ọmọ ìwọ́n náà tó wá ń wá orí from any angle from anywhere muthbitan fi tariqil haram tó wá wò pé lásìkò yí olódà gbogbo bẹ́ẹ̀ solution náà àbí kó lọ pápọ̀ kó pa gbogbo ẹ̀kọ́ kó lọ pa tó náà má ṣe léwọ̀ kó pápọ̀ kó lè di òun kó wá rò pé kó fẹ́ ṣe ìgbésí ayé rọrùn ó lè ṣe ìgbésí ayé rọrùn nínú àgbésí ayé ìgbà náà ló padà sọ̀kalẹ̀ sí òun má ṣe nǹkan tó náà ń bọ̀ òfẹ́ torí kó fẹ́ ṣayé o má ṣe nǹkan tó náà ń bọ̀ òfẹ́ torí kó fẹ́ jẹ ìgbádùn ayé ni o torí ayé ìgbádùn rẹ̀ ìgbádùn ìtànjẹ ni o torí ayé tá a wà yìí ìgbádùn rẹ̀ ìgbádùn ìtànjẹ ni o ọ gbádùn rẹ̀ ọ padà sọ́lẹ̀ náà ni ìgbádùn ìtànjẹ ni máwùlẹ̀ kó sínú rẹ̀ rárá máwùlẹ̀ ṣe nǹkan tó náà ń bọ̀ òfẹ́ tó bá rò kó fẹ́ ṣe nǹkan tó náà kó mẹ́ gbádùn ó má dàbí pé òun gbádùn ní bọ̀tì ìyàlọ́ padà fi sọ̀kalẹ̀ rẹ̀ torí náà ń bẹ̀ wá ẹmẹ́jẹ ajá kan oore ẹmẹ́jẹ ajá kan nínú oore tọ́lọ̀ ó bá ṣe fún wa nínú ìlú yìí àdúrà ní ká máa fi ran ìlú yìí lọ́wọ́ lọ́sàn wá lórúkọ ẹjẹ́ àwọn fàdúrà ràn ìlú yìí lọ́wọ́ ìwọ náà tó sì fẹ́ gbogbo tó bá ṣe lọ́la ọ jáde ọ ní jáde ìwọ tó bá tún wá jáde kò jáde tó bá jáde lọ kó sì padà sí ilé rẹ ní o lọ kó sì padà sí ìwọ náà sì má bá má kún wọn lọ́wọ́ tó fi dá wà láàlẹ́ nínú ìlú tó bá gbé ọ lọ́nà má dá wà láàlẹ́ nínú ìlú má kún wọn lọ́wọ́ dá wà láàlẹ́ má sì jẹ́ irinṣẹ́ tí ó fi dá tó máa fi dá wà láàlẹ́ nínú ìlú má jẹ́ irinṣẹ́ táwọn èèyàn lò tí wọ́n fi dá wà láàlẹ́ nínú ìlú tó à ń bẹ náà Allah kọ́lọ̀ tó wá sọ́nà kọ́lọ̀ fi ìfọ̀kànbalẹ̀ sínú ìlú wà ní gbogbo tó ń lé kọ́lọ̀ bá sọ́ ní ọrùn gbogbo tó ń lé kọ́lọ̀ bá sọ́ ní ọrùn gbogbo tó ń lé kọ́lọ̀ bá sọ́ ní ọrùn gbogbo nǹkan tó ti rọrùn gbèsè ayé wa kọ́lọ̀ máa jẹ́ kúrò mọ́láìláì wala hawla wala quwwata illa billahi al-'aliyyil 'azim.